Afọwọfa pa Blessing, iṣẹ́ abẹ Kidii ẹ̀ lè tóbi sí i ló lọ ṣe tó fi kú lójijì. Àwọn àgbà bọ̀ wọ́n ní ikú ogun ní ipa kíkanjú, ikú odò ní ipa òmùwẹ̀, ikú ẹwà ní ipa ọ̀kín. Ikú ẹwà yìí gan ló pa ọ̀dọ́mọbìnrin kan, Destiny Benjamin, tọ́lọ́run ti jogún ẹwà fún látọ̀run. Nítorí ó pupa dáadáa, ó rí tẹ́rẹ́, bẹ́ẹ̀ ló sì ní ìdí tó mọ níwọ̀n. Ṣùgbọ́n èyí tí Ọlọ́run ṣe síbẹ̀ kò tó, ló bá tọ̀ àwọn dókítà lọ pé kí wọ́n bá òun fi iṣẹ́ abẹ yọ ìdí náà síta kó rí bọ̀bọ̀bọ̀, kó lè máa yí gbirigbiri bóun bá ti rìn lọ, gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ àṣà láàrin àwọn obìnrin àsìkò yìí. Ọmọbìnrin ẹni ọdún 23 ọ̀hún ṣiṣẹ́ abẹ yìí, ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ 4 ni wàhálà dé. Ọ̀rọ̀ náà yíwọ́. Gbogbo ohun tí àwọn dókítà tó ń bá yọ ìdí sì ṣe láti dóòlà ẹ̀mí rẹ̀ kò bọ́ sójú ẹ̀ mọ́. Ọmọbìnrin náà padà sọdá sódì kejì pẹ̀lú ìdí tó ṣe, ṣùgbọ́n tí kò dúró fi ṣakọ sáwọn tó torí ẹ̀ ṣe é. Iṣẹ́ abẹ tọmọbìnrin yìí ṣe ló kọ́kọ́ lu orí ẹ̀rọ ayélujára kan, gẹ́gẹ́ bí oníkálukú àwọn èèyàn ṣe ń sọ èrò wọn nípa ìgbésẹ̀ tí Destiny gbé kó tó wá di pé ìròyìn nípa ikú ẹ̀ jáde síta. Nínú ọ̀rọ̀ ẹ̀ lásìkò tó ń fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, olùdásílẹ̀ iléeṣẹ́ Sinosure Aesthetic Plastic Surgery, dókítà Ogbe Omori, sọ pé irọ́ ńlá ni pé lásìkò táwọn ń ṣiṣẹ́ abẹ lọ́wọ́ lobìnrin náà kú. Gẹ́gẹ́ bí àlàyé tó ṣe fún akọ̀ròyìn Vanguard, ó ní láti ọjọ́rú Wednesday ọjọ́ 9 oṣù kẹta ọdún yìí lobìnrin náà ti ṣiṣẹ́ abẹ ọ̀hún, àti pé nǹkan tó sọ fáwọn lẹ́yìn náà ni pé òun kò lè mí dáadáa. Nítorí bẹ́ẹ̀ làwọn ṣe kọ̀wé fún un lọ sí ilé ìwòsàn Genesis Specialist Hospital tó wà lágbègbè Ìkẹjà nípínlẹ̀ Èkó, níbi tó ti padà wá kí ayé pòdìgbò ṣe. Omori tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣẹ́ abẹ aṣaralóge sọ síwájú sí i pé ọmọ ọdún 23 ni olóògbé, kì í ṣe ọmọ 20 ọdún báwọn èèyàn kan ṣe ń gbé káàkiri. Ó ní gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tọmọ yìí kọ, ká tó dáwọ́lé iṣẹ́ abẹ náà ní ṣíṣe, ọmọ ọdún 23 ni. Ó ṣiṣẹ́ abẹ láti lè jẹ́ kí ìbàdí ẹ̀ tóbi lóòótọ́, ara rẹ̀ sì ṣe dáadáa. Lẹ́yìn náà a ṣe àṣeyọrí lórí iṣẹ́ abẹ tá a ṣe fún un, kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. Àmọ́ bí ọjọ́ mélòó lẹ́yìn ẹ̀ ló ní agbára káká lòun fi ń mí. A fún un ní atẹ́gùn àtọwọ́dá oxygen láti máa fi mí. Ìgbà tá a rí pé ó ti padà bọ̀ sípò la tó taari ẹ̀ lọ sí abala tí wọ́n ṣe ń ṣe ìtọ́jú pàtàkì fáwọn aláìsàn tí kò lè ju bí ìrìn ìṣẹ́jú 10 lọ sílé iṣẹ́ wa. Àmọ́ ó ṣe ni láàánú pé gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀, iṣẹ́ abẹ náà ní ewu tiẹ̀. Tẹ́ ẹ bá sì béèrè lọ́wọ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà tàbí dókítà oníṣẹ́ abẹ yòówù tó mọ̀ nípa nǹkan tó lè ṣàkóbá tàbí tó léwu fún ẹ̀mí èèyàn, ó ṣeéṣe kó jẹ́ pé ọ̀rá pọ̀ lára ẹ̀ tàbí kí ẹ̀jẹ̀ dídì pàpọ̀jù lára ẹ̀ kó sì ti dí àwọn ibì kan. Àmọ́ ohun tá a sámọ̀ ni pé kò rí mímí dáadáa. Sunset tí òun àti Destiny jọ jẹ́ ọmọ tẹ̀gbọ́n-tàbúrò wá, ó wà pẹ̀lú ẹ̀ ní kété tá a parí iṣẹ́ abẹ yìí. Wọ́n jọ lọ káàkiri nítorí wọ́n jọ wá ni. Kódà wọ́n tún jọ ya fọ́tò papọ̀ nígbà tó wá yọjú sí níbí. Mò ń sọ gbogbo eléyìí láti lè jẹ́ kẹ́ ẹ mọ̀ pé gágá lára ẹ̀ dá lẹ́yìn tá a parí iṣẹ́ abẹ tiwa fún un. Àmọ́ ṣá o, wọn ò tíì ṣe àyẹ̀wò irú ikú tó pa á. Mi ò sì mọ̀ bóyá àwọn mọ̀lẹ́bí ẹ̀ máa gba ìyẹn wọlé. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin ṣàlàyé pé òun kò tíì gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà. Ó ní àwọn mọ̀lẹ́bí olóògbé kò tíì fọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television.